Ẹ káàsán nílé lóko àti lẹ́yìn odi àti níbikíbi tí ẹ bá ti ní àǹfààní tí ẹ ń wò mí. Orúkọ ti tèmi náà ni Adédoyin Idris tí àwọn olólùfẹ́ mi máa ń pè mí ní Onidi. Tó a kú ọjọ́ mẹ́ta adẹ̀kú bí Ọlọ́run Elédùmarè a máa fi ààbò ẹ̀ tí ó nípọn a máa fi bò wá ní agbára Elédùmarè. Àmín. Okay, today I'm going to talk about Yoruba value. Báwo ni Yoruba value gan? Kí ni Yoruba value? The moral and the cultural principle that guide how Yoruba people live. Tí àwọn èèyàn fi mọ̀ pé okay, ọmọ Yorùbá lélẹ̀, ọmọ Yorùbá lélẹ̀. Irú ìwà wo ni a máa ń rí tí wọ́n máa fi mọ̀ pé ọmọ Yorùbá rèé? Àti kí ni àwọn nǹkan tí àwọn Yorùbá tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹni wípé ẹni yìí kò ń ṣe ọmọ tí wọ́n bí ire, ẹni yìí kò ń ṣe ọmọ tí ó gba ẹ̀kọ́, ẹni yìí kò ń ṣe ọmọ tí wọ́n kọ́ tó gbà, ẹni yìí tí a bá tètè pe àkíyèsí ẹ̀ sí nǹkan tó ń ṣe yìí ó ṣeé ṣe kó ba orúkọ mọ̀lẹ́bí jẹ́. Àwọn Yorùbá gbogbo àwọn eléyìí ó jẹ́ nǹkan tí èèyàn máa fi mọ̀ pé ọmọ Yorùbá leléyìí. Ẹ jẹ́ ká wò ó. Òun náà ni a máa bẹ̀rẹ̀ láti ìwà àti ìbọ̀wọ̀ fún àgbàlagbà, èyí tí àwọn olóyìnbó ń pè ní respect. Eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn value tí àwọn Yorùbá, tí àwa Yorùbá tí a value gan ní society wa, tí wọ́n máa fi mọ̀ pé yes, ọmọ Yorùbá lélẹ̀. Respect fún àgbàlagbà, respect fún ọba, respect fún ìjòyè. Òun náà ni tí a máa ń pè ní ìbọ̀wọ̀ fún àgbàlagbà, ìbọ̀wọ̀ fún ọba, ìbọ̀wọ̀ fún olórí ìlú, ẹni tí a pè ní apàṣẹ ìlú, ẹni tí Elédùmarè yàn síbẹ̀ pé òkè òun ni kó máa darí wa. Àwọn ọba wa tí à ń pè ní igbákejì Elédùmarè, a gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún wọn ní àwùjọ wa. Èèyàn kúnlẹ̀ àbí kó dọ̀bálẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin ni. Lára àwọn àṣà wa náà ni ní ìgbà tí ọkọ bá fẹ́ lọ fẹ́ ìyàwó rẹ̀, àwọn ẹbí ọkọ, àwọn ẹbí ìyàwó wọ́n expect ọkọ ó gbọ́dọ̀ wá dọ̀bálẹ̀ fún àwọn ẹbí ìyàwó pé yes, ó bẹ̀bẹ̀ fẹ́ ní o. So gbogbo wọn máa dọ̀bálẹ̀. Lára àwọn àṣà wa ni. Ìwọ tí ò bá rẹ́dì láti fẹ́ Yorùbá, má débẹ̀ o, nítorí tó bá fẹ́ ṣe ìgbéyàwó, ìkúnlẹ̀ tó fẹ́ pé ó ń kúnlẹ̀ yẹn, wàá kúnlẹ̀ fáwọn Yorùbá nítorí àṣà wa àti ìṣe wa ni. Character. Yorùbá value good character. If you are somebody that don't behave well, Yoruba people don't like associate themselves with that person. So no, wọ́n tún máa sọ fáwọn ọmọ wọn ni, má dọ́dọ̀ ọmọ lágbájá o, mi ò lè wá jẹ́ kí ó sọ ayé ẹ̀ di bó ṣe sọ ayé ara ẹ̀ dà. So ẹni tí ò bá ń sọ òtítọ́, Yorùbá kórìíra irú ẹ̀dá bẹ́ẹ̀. Àwọn Yorùbá kórìíra ẹni tí ò bá ní òtítọ́ lẹ́nu, ẹni tí ò bá ní ìwà pẹ̀lẹ́ bí àdàbà, kó jẹ́ onísùúrù ènìyàn. Eléyìí jẹ́ àwọn tí Yorùbá kórìíra jù ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn kí èèyàn má lè ní self control ipò òkè pé tí inú bá ń bí ẹ, kó tiẹ̀ má lè mú wo pé òkè o, tí a bá pe lágbájá pé tó bá da lẹ́kùn ó máa dákẹ́ ni, ó máa ṣe mẹ̀lò. Tí irú ènìyàn bẹ́ẹ̀ láwùjọ Yorùbá tó bá jẹ́ ẹni tó jẹ́ pé kò ní self control, àwọn Yorùbá rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ní ìwà burúkú. Wọ́n máa pè ní pé ó ní bad character, and kò dẹ̀ ń ṣe ẹni tí èèyàn lè trust, téèyàn dẹ̀ lè honor. Ẹ jẹ́ ká wo family and community.
family and community. Yorùbá value family lọ́pọ̀lọpọ̀. Yorùbá value family gan ni. Children belong to the whole community ní Yorùbá. Ṣé ti rí àwọn tí ẹ bá jọ ń gbé, àwọn aládùúgbò yín, àwọn neighbor yín ní ilẹ̀ Yorùbá àti kà wọ́n kún ẹbí wa. Nítorí náà tí ẹ bá wá àwọn ọmọ tó bá wá láti bí agboolé dáadáa tó jẹ́ pé agboolé wọn àwọn kò bá jẹ́ àwọn neighbors wọn, kò bá jẹ́ àwọn ará àdúgbò wọn, gbogbo àwọn tí wọ́n bá jọ ń gbé tó bá jọ dàgbà pọ̀ báyẹn ẹbí mi ni. Ẹ máa gbọ́ bọ̀dá mi, àǹtí mi, ẹ̀gbọ́n mi, ní differentiate pé eléyìí ò máa ń ṣe ọmọ ìyá mi, eléyìí ò máa ń ṣe family mi. Ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn alájọgbé wa, gbogbo àwọn communal kíní wa, gbogbo wọn pátápátá wọ́n ti di ẹbí wa ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ ìlú òyìnbó tẹ máa ń bèèrè pé ṣé àǹtí yín, ṣé màmá yín ló bí ni, kí ló dé tẹ ṣe ń pè lẹ́gbọ́n mi, kí ló dé tẹ ṣe ń pè ní kíní. Ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká sọ fáwọn ọmọ wa pé àwa ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí a bá jọ ń gbé ládùúgbò wọ́n ti di ẹbí wa. So ẹ jẹ́ kí wọ́n mọ̀ ìyẹn. So a dẹ̀ believe pé àṣà wa àti ìṣe wa náà ní pé àwọn tá a pè lẹ́bí wa yẹn pé wọ́n wá ní bùkátà kan ní o, wọ́n wá ní kinní kan ní o, ó ti wá di culture pé ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ máa kọ̀ rí ẹni tó jẹ́ pé random person will suddenly come to you pé can you please help me, àbẹ́ni tó kọ̀ ti mọ̀ ẹ́ fáfáfá nítorí àṣà àti ìṣe wa a máa help ara wa. Kò ń ṣerú àṣà àwọn olóyìnbó yìí. Àwa ní ilẹ̀ Yorùbá lára àwọn àṣà wa àti ìṣe wa náà ni ẹni tó bá ní tó bá jẹ kù tó bá kù lọ́wọ́ ẹ̀ kò ń ṣe pé kó má ní lọ́wọ́ o, tó jẹ́ pé wọ́n náà ń struggle ni, tó dé pé èyí tó kù lọ́wọ́ ẹ̀ gan ìwọ gan ò tí ì mọ bó ṣe fẹ́ ṣe. So definitely ìyẹn kò ń ṣerú ìyẹn bẹ́ẹ̀ láyé ìgbà yẹn. Even pàápàá up till now àwọn bàbá wa kò bá jẹ́ last omi tí wọ́n máa mu ni, tí wọ́n bá rí ẹni tí ebi ń pa, tó bá rí ẹni tó jẹ́ pé ẹni yẹn wá kanlẹ̀kùn wọn pé káàárọ̀ àmà ìjẹun, omi wọn tí wọ́n fẹ́ mu tó jẹ́ pé kò sí ìmíì mọ́ wọ́n máa gbé fún. Lára àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni. So individual action èèyàn kankan ó máa affect family. Ìwọ tí ó bá wu ìwà tí kò tọ́ láwùjọ, àwọn gbogbo family máa rí gẹ́gẹ́ bí ẹni pé ó dójú ti gbogbo àwọn ni. So àwọn tó jẹ́ bí àgbàlagbà wọ́n á máa correct àwọn tó jẹ́ ọmọ kéékèèké wọn nítorí pé kí ni orúkọ dáadáa ó sàn ju wúrà àti fàdákà lọ. Wọn ò ní fẹ́ jẹ́ kí ó wá ba orúkọ àwọn jẹ́. So disrespect people is strongly discouraged. Kéèyàn máa disrespect àgbàlagbà ó wà discouraged ní àṣà ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn kan máa tẹ̀ ń dá àṣà kan pé àwọn Yorùbá yẹn má dá wọn lóhùn jàre, wọ́n máa bẹ̀rù àwọn àgbàlagbà wọn. Ẹ má bínú, àṣà àti ìṣe wa ni, nítorí culture wa ni. A gbọ́dọ̀ disrespect àgbàlagbà. Eléyìí jẹ́ èèwọ̀ fún wa. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń sọ pé hypocrisy máa làwọn ọmọ Yorùbá yẹn má dá wọn lóhùn nítorí pé ó jẹ́ ọmọ ìlú wọn nítorí pé ẹni yìí wá láti ọ̀dọ̀ wọn lọ ṣe fẹ́ bu. Pátá ẹ̀yin tó jẹ́ pé èdè míì níyín tí ó jẹ́ pé máa ń wò gẹ́gẹ́ bí pa hypocrisy ni nítorí pé ẹni ọmọ ìlú wọn ni ló ṣe ń support ara àṣà wa àti ìṣe wa. A gbọ́dọ̀ disrespect àwọn tí a pè ní aṣíwájú. Iṣẹ́ hardworking dẹ̀ jẹ́ nǹkan tí ó jọ wá lójú gan ní ilẹ̀ Yorùbá. We discourage laziness. If you are a lazy person, Yorùbá people ní orúkọ tó máa ń pè wọ́n lóríṣiríṣi tí mi ò lè rántí láti dárúkọ wọn. So I believe pé tó bá ń ṣe iṣẹ́
ipe tó ṣiṣẹ́ kárakára òun ló máa mú ẹ sún síwájú, òun ló máa jẹ́ kó di nǹkan tí o fẹ́. Bẹ́ẹ̀ tó bá lazy àwọn èèyàn máa wẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ẹ má dá lóhùn ọ̀lẹ mà ní, kíní kan mà ní, orúkọ oríṣiríṣi ló máa fún ẹ, nítorí Yorùbá wọn value ẹni tó bá lazy. I believe pé success ipe tó bá ṣiṣẹ́ ìgbà yẹn ni owó máa wá, ìgbà yẹn ni ọlá máa wá, ìgbà yẹn ni ìwọ náà máa jèrè, ló máa fi ọkàn balẹ̀. So wọ́n dẹ̀ believe nínú pé kí ènìyàn máa sọ òtítọ́. Ìwọ tí o bá ń sọ òtítọ́, àwọn Yorùbá máa like ẹnìyẹn o, wọ́n máa ń fẹ́ràn ẹni tó bá jẹ́ olótìítọ́ ènìyàn o. Wọ́n believe pé ẹni tó bá ń pa irọ́ ó máa mú ìtìjú bá ẹni tó bá ń bá rìn, because gbogbo èèyàn máa wò pé bí ẹni yẹn ṣe ń pa irọ́, definitely ìwọ tí o súnmọ́ irú kankan jọ nìyí. So wọ́n believe pé a good name is more valuable than wealth. Tí o bá ní orúkọ gidi, tí o ń parọ́, tí o ń tọrọ bóyá ayé ò mọ̀ pé ò ń parọ́, orúkọ ẹ tó níyẹn gan ó máa bàjẹ́. So orúkọ gidi ó sàn ju wúrà àti fàdákà lọ. Ṣe rí pé àṣà àti ìṣe Yorùbá ó dùn gan. Ẹ wá jẹ́ ká wá wo spirituality and belief in destiny, ìyẹn àyànmọ́. So Yorùbá believe nínú àyànmọ́ gan. I believe nínú nǹkan tí àyànmọ́ wa, nǹkan tí ó bá wa wá látọ̀run Olódùmarè. That's respect for God. I believe pé nǹkan tí Ọlọ́run yàn mọ́ wa, tá fi jẹ́ pé wọ́n bí wa arípọ̀mọ Yorùbá ni wá, kò yé yín. Respect for God, that's Olódùmarè, àyànmọ́ wa. Yorùbá people believe life has a spiritual dimension, kò yé yín. Awareness of destiny and consequences. Yorùbá believe pé kó máa wo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí ẹ, àwọn kinní yẹn, kó máa wo àwọn kinní yẹn. So wípé ṣé kinní destiny mi ni, ṣé kò ń ṣe destiny mi ni. Ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ, wọ́n máa lọ wo àkọsẹ̀jayé ẹ̀. Mi mọ̀ bóyá wọ́n sì ń ṣe mọ́ nísìn, bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan sì ń ṣe, àwọn kọ̀ọ̀kan tó sì ń gbé ẹ̀sìn àbáláyé wa tó sì ń bá wa gbé lárugẹ, wọ́n sì ń ṣe dáadáa, nítorí kò ní jẹ́ kọ́mọ yẹn ṣí ẹsẹ̀ gbé, ọmọ yẹn ò ní ṣì rìn, kò ní ṣì fẹ́, kò ní ṣì jẹ, kò ní ṣì wọ̀, kò irú aṣọ tó fẹ́ máa wọ̀ ni, irú aṣọ tó gbọ́dọ̀ máa wọ̀, irú oúnjẹ tó gbọ́dọ̀ máa jẹ, irú àwọn nǹkan tó gbọ́dọ̀ máa ṣe, irú kí ló bá kàdára ẹ̀ mu. Yorùbá believe in that. Ọ máa wo pé ọ máa lọ bèrè lọ́wọ́ Elédùmarè irú kí ni àkọsẹ̀jayé tí ọmọ yìí gbé wáyé. Lára àwọn àṣà Yorùbá àti ìṣe wa náà ni. So ẹ jẹ́ kí wá fi eléyìí kápẹ̀. Yorùbá value respect gan, I value good character, and a máa wà responsible gan. Ipe tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ níbì kan, àti rí pé ẹ̀tọ́ wa ni, àṣà wa ni, ìṣe wa ni, a gbọ́dọ̀ máa káràmásìkí nǹkan láàrin ara wa ni, láàrin ọ̀rẹ́ ni, nínú ẹbí ni. Lára àwọn àṣà wa àti ìṣe wa nìyẹn. So mo dúpẹ́ tí ẹ listen sí mi bí mo ṣe lè sọ lẹ́nìí náà nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá túmọ̀ nípa ìmọ̀ àti òye nípa Yorùbá, ẹ lè type ẹ sí orí comment section mi. Ẹ dẹ̀ má gbàgbé ẹ̀yin ti tèmi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi subscribe sórí YouTube channel mi, Doyin Idris TV. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni, mi ò ṣakọ. Ẹ like, ẹ comment, ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ má gbàgbé honeydeefoundation@gmail.com. ẹ send email sí mi, anything tẹ́ bá ní ẹ fi help mi. Ẹ máa ń ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ aláìní. Mi ò lè dá ṣe àfi kí n rí olùrànlọ́wọ́
èmi nìkan ni máa ń daṣẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n mo nídìí ẹ̀yin ti tèmi kẹ́ ràn mí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣé, ó dìgbà kan náà, ẹ gbà mí bí mo ṣe rí.